kó máa kó mi mọ́ àti ọmọ ìyá mi tá a jọ gbẹ́sìn Islam yìí kó máa kó mi mọ́ ara ọmọ lẹ́yìn Ọọ̀ni ni mò ń sọ àwa tá a bá jẹ́ mùsùlùmí àyè sọmọ lẹ́yìn Ọọ̀ni torí ta lọ ní òun náà máa ẹranko ní jẹ́ Ọọ̀ni. ta ni ń ta ọba àwọn tí ń sọ pé ìlú wọn nílẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ ta ló tàn ẹ̀ tán ní. sẹ́yìn náà ti wo fídíò yìí ṣùgbọ́n nǹkan tó ká mi lọ́wọ́ kò ní wípé mo ní àwọn èèyàn dáadáa nínú ẹ̀sìn mùsùlùmí tí wọ́n jẹ́ bàbá mi tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n mi tí wọ́n jẹ́ ẹbí mi. Bàbá mi Imam Ojuade ní South Africa ara àwọn bàbá mi nínú ẹ̀sìn mùsùlùmí nìyẹn wọ́n lè ṣe kí wọ́n má wù mí. Mo dẹ̀ ní àwọn ọ̀rẹ́ mo ní àfá mi kan àfá Ìwó ni ọmọ Ìwó ni wọ́n àfá mi dáadáa ni wọ́n àwọn àfá mi dáadáa ni wọ́n. Mo dẹ̀ ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí dáadáa tá a jọ ń jẹ di sìn di àárọ̀ yà àṣìjọ mu wọ́n dẹ̀ ń ṣe dáadáa sí mi wọ́n ṣe bálabàlà báwọn kan sì ń ṣe bálabàlà ẹ̀. So kò sọ́gbọ́n tí mo fẹ́ dá mi lè kò sí mi lè kó gbogbo ẹlẹ́sìn mùsùlùmí papọ̀ torí mo ní àwọn tó ń ṣe dáadáa ń bẹ̀. Àmọ́ ẹ jẹ́ kí n rí analyze nǹkan táwọn ènìyàn sọ ní fídíò yìí láàrin mi àti ṣé nǹkan tí wọ́n sọ yìí ṣé wọ́n pè fún àlàáfíà nílẹ̀ Yorùbá. Kẹ́nìkan jáde kó ní ẹranko ló ń jẹ́ Ọọ̀ni kẹ́nìkan jáde nílẹ̀ Yorùbá yìí kó ní ẹranko ló ń jẹ́ Ọọ̀ni kí ló túmọ̀ sí láàrin mi àti ẹ̀. Àlàyé tó jáde náà mọ́fìtì wo ẹ̀kú gbọ́nu fídíò yẹn fúnra yín pé àwọn òkè sọmọ Oòduà àwọn òkè sọmọ Ọọ̀ni torí pé kí ni torí pé ọba Ọọ̀ni òkè ṣe mùsùlùmí torí pé Ọọ̀ni òkè ṣe mùsùlùmí gbogbo àwọn táwọn jẹ́ mùsùlùmí àwọn ò sí lọ́ndà ẹ̀ àwọn ò gba Ọọ̀ni gẹ́gẹ́ bí olórí ọba nílẹ̀ Yorùbá. Ó dá tí a bá wá sọ wípé torí pé ọba kan ti jẹ́ mùsùlùmí nínú ìlú kan gbogbo àwọn tó bá ti jẹ́ mùsùlùmí nínú ìlú yẹn wọn gbọ́dọ̀ recognize ọba yẹn gẹ́gẹ́ bí ọba wọn. Ṣé irú Ògbómọ̀ṣọ́ okay má jẹ́ ń tẹ̀ fi okay ẹ jẹ́ má jẹ́ fi Ògbómọ̀ṣọ́ ṣe example torí ọba Ògbómọ̀ṣọ́ ń sìn Christian ni ó túmọ̀ sí pé àwọn mùsùlùmí tó wà ń bẹ ò gbọ́dọ̀ recognize as ọba wọn. Nǹkan tí wọ́n sọ nìyẹn o ìjọ òní ló wà ní dàrú. Ó dá ẹ jẹ́ ká wá sí Ìwó ṣé kò sí Christian ní Ìwó. Nǹkan tó bá lè mú yín jáde wípé torí pé ọba kan ò jẹ́ mùsùlùmí ẹ̀yin mùsùlùmí tẹ́ wà nínú ìlú ẹ recognize gẹ́gẹ́ bí ọba nílẹ̀ Yorùbá. So ó mì pé àwọn Christian tó wà ní Ìwó náà káwọn náà wá jáde báwọn fẹ́ ní ọba tiwọn ṣé ìlú máa tòrò. But my question is ṣé ẹ̀sìn mùsùlùmí ṣe ìdílé Yorùbá ni. Torí àwọn bàbá wa tó practice ẹ̀sìn yẹn wọ́n gba àwọn ọba yẹn ní ọba àwọn wọ́n sọ wípé torí pé wọ́n ti ṣe mùsùlùmí pé wọ́n kì í sọ ọba àwọn. Sí ẹ̀sìn mùsùlùmí ṣe wọlé Yorùbá ni ó sì wá jẹ́ ìsìn làwọn kan sọ wípé ẹni ọ̀yàn ọba tó bá ti jẹ́ nílẹ̀ Yorùbá tó bá ti jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí àwọn ọmọ mùsùlùmí ò gbọdọ̀ gbà gẹ́gẹ́ bí ọba. Ṣé ẹ mọ̀ wípé kíní ìwà ó fẹ́ fi kíní ìdálẹ̀ Yorùbá rú ni. So ṣé ìsìnkú káwọn mùsùlùmí wá máa yan ọba tiwọn lọ́tọ̀ kí kìrìsìtẹ́nì máa yan ọba tiẹ̀ lọ́tọ̀ kó ní ẹlẹ́sìn ìbílẹ̀ náà máa yan ọba tiẹ̀ lọ́tọ̀ kọ́ba mẹ́ta wá máa wà nínú ìlú kan. Ṣé kàtà bẹ́ẹ̀ máa ṣe nìyẹn láwùjọ wa ẹ jẹ́ ká rò wò náà ẹ jẹ́ ká rò wò. Fídíò kẹta níbi tí bàbá kan fi sọ pé wọ́n ní ọba kan fi rẹ̀ wẹ́ lọ́hùn mo ti sọ ẹ má mú ti Ọọ̀ni mọ́ ọ̀rọ̀ yìí ẹ má mú ti Ọọ̀ni mọ́ ẹ má mú ti Ọọ̀ni mọ́ àbí bo lẹ ti dúdú bàbá wa Ọọ̀ni gan máa ń dé ọmọ wà nínú church tó máa ń kúnlẹ̀ níwájú Ọlọ́run bàbá máa ń kúnlẹ̀ níwájú Ọlọ́run tó wà nínú church wọ́n máa forúkọ wọn méjì kúnlẹ̀ bàbá ò fìgbà kan fi rẹ̀ wí Ọlọ́run ọba rí. Táwọn kan bá wá jáde tí wọ́n ní Ọọ̀ni ò kí ṣe gbé Allah Ọọ̀ni kọ́ ló rán wọn ẹ fa wọn yẹn sílẹ̀ pẹ̀lú Allah. Bẹ́yà bàbá Ọọ̀ni gan bí ó ti jáde síwòwò nínú ìyẹ̀wò ẹ̀ tó ti balú burúkú tó ti yíra níwájú Ọlọ́run sẹ́yìn mọ̀ ni ṣé gbogbo nǹkan wá nìyẹn máa fi sọ̀rọ̀ social media ni. So kò wá yẹ kẹ́ wá máa torí bẹ́ẹ̀ du ògúnù tó ọ̀rọ̀ sí Ọọ̀ni of Ifẹ̀ because tó bá yá ń sìn àwọn kan máa gbé ọ̀rọ̀ ẹ̀sìn tí a máa padà máa jáde fún yín tó bá ti gbé ẹ fẹ́ máa hide sunday ẹ̀sìn kẹfẹ́ dọ́mí àláfíà lẹ̀ Yorùbá rú. Torí èmi ò lè rí mùsùlùmí gidi kan kó lànà gbàgà kó yóò fi Ọọ̀ni wé Ọọ̀ni kó máa sọ pé ẹranko ló ń jẹ́ Ọọ̀ni. Ẹni tó bá dẹ̀ ní làákàyè nílẹ̀ Yorùbá mọ̀ pé ìyàtọ̀ wà láàrin Ọọ̀ni
àti Ọọ̀ni of Ifẹ̀ tí wọ́n àti táìtù Ọọ̀ni of Ifẹ̀ ẹni tó bá ní làákàyè tó yẹ pé òkè tí pọ́pọ́lọ́ ẹ̀ ti kú ọpọlọ ẹ̀ dorí kodò ó yẹ kó wọ́n pé ìyàtọ̀ wà nínú Ọọ̀ni ẹranko tó wà nínú omi tó ń pè ní Ọọ̀ni dòdò àti Ọọ̀ni ṣùgbọ́n báwo ni ẹnìkan tó wá máa jáde kó wá máa sọ pé ẹranko ló ń jẹ́ Ọọ̀ni ẹ̀yin kò dẹ̀ sọ̀rọ̀ tó bá jẹ́ pé àwọn kan tó wá padà ń bú ẹ̀ sí yín sí you will now be talking sẹ́mọ̀ wípé mo máa ń sọ̀rọ̀ kan ìwọ tí ò bá ti fẹ́ kọ́ bàbá bẹ́ẹ̀ má bú bàbá ń bàbá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí bàbá akádìpù yẹn àti kejì ẹ̀ ló dá sílẹ̀ àwọn méjì tẹ̀ ń wò yìí sẹ́pà àwọn ló dá wàhálà ìsìlẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ló kọ́ jáde tó wọ́n bẹ̀rẹ̀ sí bú ẹ̀sìn ẹlẹ́sìn àti bọ̀bọ̀ sítù society sítù ilé àwọn ló kọ́ jáde nígbà yẹn tó ń bú ẹ̀sìn ẹlẹ́sìn nígbà yẹn tẹ̀lé léyìí àwọn òpó yẹ káwọn mùsùlùmí gidi kan dá wọn lẹ́kùn kò sí mùsùlùmí tó dá wọn lẹ́kùn gbà yẹn bí wọ́n ṣe ń bú kìrìsìtẹ́nì ni wọ́n ń bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nísìnyí àwọn èèyàn wá padà jáde tán sí ayọ̀ owó wà ká wọn mọ́ kò ní ìgbà tí mi gan wọ TikTok láàárọ̀ tí mo rí nǹkan táwọn ọlọ́ba tí wọ́n ń sọ̀rọ̀ ń pẹ́ mo ní láti kúrò ní TikTok ni because mo sọ yìí mo bọ̀wọ̀ fún Ọlọ́run tó dá mi mo bọ̀wọ̀ fún Ọlọ́run gan ò bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ò bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ò bá jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ò bá jẹ́ ẹlẹ́sìn míì tó bá sàjẹ́ pé o gbà wípé Ọlọ́run wà mo máa fẹ́ràn ẹ̀ mo dẹ̀ máa bẹ́ẹ̀ bọ̀wọ̀ fún Ọlọ́run yẹn tó bá jẹ́ pé o gbà wípé Ọlọ́run wà lóòótọ́ tẹ̀sí pé o tún bọ nǹkan mi yàtọ̀ sọ́lọ́ dáhùn sọ pé ẹ lè rí mi kí n jáde kí n máa bá ẹlẹ́sìn ìbílẹ̀ kankan ṣe yẹ̀yẹ́ mùsùlùmí my own is to call for peace ṣùgbọ́n táwọn kan bá wọn jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀gùn tọrọ sí Ọọ̀ni of Ifẹ̀ sẹ́lù pé ní gbogbo àwa Yorùbá tó kù máa dùn ni kódà àwọn mùsùlùmí tó jẹ́ ọmọ ọkọ nílẹ̀ Yorùbá inú wọn ò lè dùn ọmọ Ifẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó bá lajú sílẹ̀ tẹ́yìn kan fi bàbá tiwa wọlẹ̀ ọmọ àlè nínú ọmọ Ifẹ̀ bẹ́ẹ̀ ọmọ Yorùbá tó bá lajú ẹ̀ sílẹ̀ tẹ́yìn kan hide sunday ẹ̀sìn tẹ́yìn ju ògùn tọrọ sí Ọọ̀ni of Ifẹ̀ ọmọ àlè Yorùbá ní wẹ́ni bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí mo padà ṣe ìwádìí mi torí mo ti padà àwọn bàbá mi kan wà nínú ẹ̀sìn mùsùlùmí tí wọ́n fún mi tó yẹ pé mo send fídíò yìí sí táwọn ọ̀gá ń wò tó dẹ̀ ní adé má dáhùn eléyìí lóhùn náà wọ́n sọ fásitì táwọn èèyàn wà nínú ẹ̀sìn mùsùlùmí wọ́n dẹ̀ ní fásitì yẹn gan níbi tí wọ́n ti gbà wá from bí àìrán àbí iraq ni wọ́n ní àwọn oníjàgídíjàgan tó ń da mùsùlùmí rú náà nìyẹn pé inú táwọn gan òrùn pé wọ́n gbé fásitì yẹn wá sílẹ̀ Yorùbá pé sẹ́mi rí pé ó ń bú àwọn gan ni pé àwọn ń bú mùsùlùmí ẹgbẹ́ wọn gan wọ́n sì pè fún mùsùlùmí ẹgbẹ́ wọn pé nǹkan tó jẹ́ kí àwùjọ wa tòrò tẹ́lẹ̀ láyé àwọn bàbá wa pé wọn àti ìgbé fásitì yẹn wá tẹ́lẹ̀ àràmì tó wá balẹ̀ pé yeah it's true so kì í ṣe gbogbo ẹlẹ́sìn mùsùlùmí ni ò dá o mo fi Ọlọ́run tó dá mi ṣẹlẹ́rìí kì í ṣe gbogbo ẹlẹ́sìn mùsùlùmí ni ò dá mo ti máa ń sọ àpọn náà bàbá kan wà àwọn bàbá dáadáa kan wà sẹ́ nínú ẹ̀sìn mùsùlùmí tèmi lè fọwọ́ wọn sọ̀yà tí mo lè fi ọwọ́ wọn sọ̀yà so ṣùgbọ́n síbẹ̀ ẹ̀yin bàbá tẹ̀ dá yẹn ẹ sì máa bá wa caution àwọn tó wá sí social media wa máa dá wàhálà sílẹ̀ yìí àlàáfíà la fẹ́ nílẹ̀ Yorùbá àlàáfíà la fẹ́ ní ilẹ̀ Yorùbá a fẹ́ pàlàpàlà nílẹ̀ Yorùbá ẹnìkan tẹ̀ sọ fún mi wípé nígbà kan pé àwọn kan migrate láti Mali wá sí Ìwó mi mọ̀ bí ó true bí àkótó ẹ̀yin ọmọ Ìwó ẹ jẹ́ kí n mọ̀ báwọn yẹn wọ́n migrate wá sí láti Mali wá sí Ìwó tó yẹ pé wọn kì í ṣe Yorùbá pé wọ́n bímọ sí Ìwó àwọn náà ti sọ Yorùbá báyìí ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń tako ló ń lọ pé wọ́n ń tako ilẹ̀ Yorùbá lẹ́ni tá ló pé Yorùbá ọmọ Yorùbá ni wọ́n tó yẹ pé ọmọ àlè ni wọ́n pé náà tó fà á ní ẹ̀ tó yẹ pé ẹ máa rí àwọn kan àwọn aṣọ balabala tó yẹ pé ìyẹn máa pèsè Yorùbá lílẹ̀ ó ní lára àwọn tó ń pàtàkì tán yẹn ara wọn tó yẹ pé bàbá wọn wá láti Mali tí wọn kì í ṣe ojúlówó Yorùbá tí wọn jẹ́ pé Ìwó ni wọn bàbá náà wọn yẹn ń gbé láti Mali ni wọn tó ọmọ Mali ni wọn ní background wọn ó ní àwọn ẹ̀ ló ń pàtàkì tán ó ní ẹ̀lẹ́rọ ọmọ Yorùbá torí ẹ̀ pé mùsùlùmí lẹ́ni tó sọ fún mi yìí ó ní ẹ̀lẹ́rọ ọmọ Yorùbá torí ẹ̀ pé kó máa pàtàkì tán mo rí i pé lóòótọ́ kì í ṣe gbogbo mùsùlùmí ní ọ̀dà bó sì jẹ́ nìyẹn. Àjọmọ̀dé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ má dàgbà láti subscribe YouTube channel mi Àjọmọ̀dé TV èrè ó dàbọ̀.